Ibi ọkàn ẹni bá wà níṣúra níbẹ̀. Ohun tó wù ní nípò lọ́rọ̀ ẹni. Bọ́kọ̀rọ̀ kún, bọ́kọ̀rọ̀ sá. Níṣẹ́ ni yóò fàbọ̀ fèlè búté o. Bó ti ń ṣe mí, kò sẹ́ni tó yé. Bó ti ń ṣe mí, èmi nìkan ni mo mọ̀ o. Ọkàn mi ń ṣòjòjò láláì rí yẹ. Bó ti ń ṣe mí, èmi nìkan ni mo mọ̀ o. Yeah. Oh, ìfẹ́ o. Jẹ́ kí n kọrin ìfẹ́ sétí rẹ̀, torí mo mọ̀ ọlọ́gbọ́n nìyẹn. Ọlọ́gbọ́n ló lè jó, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Jọ̀wọ́ olólùfẹ́, jẹ́ kí n fi ẹ́ ṣaya. Tó fi fẹ́ máa gbọ́rọ̀ kan rárá. Tí bá wà bá ẹ sọ̀rọ̀ nípa Uncle Dayo, o ò fẹ́ gbọ́ rárá. Ìfẹ́, kí ló ṣẹlẹ̀? Ìfẹ́, kí ló ṣẹlẹ̀? O fẹ́ gbọ́? Yorùbá bọ̀ wọ́n ní tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́ ní. Èmi tó wọ̀ ẹ́, mo ti fi ìgbà kan báwọn kó wọ́n rẹ̀ ṣe rí nítorí eré sísá. Mo fi ìgbà kan báwọn kó rágò rẹ̀ nítorí ìjà jíjà. Mo tún fi ìgbà kan báwọn kó wọ́rọ̀ lógìnì nítorí àjẹ́ lójú orí. Mo ṣe nǹkan kan lọ́wọ́ yẹn, mo kàn ní kékeré kan sáré pákéjì ilé ìfún ṣùgbọ́n kókó bẹ̀rẹ̀ yẹn. Fi Olúwa, surprise me. Mi expect kò lè fún mi lóore at all. God, I really appreciate. Mo really appreciate owó. Mo má bínú, mo wish kó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ tí mo rí. Èmi náà manage ọ̀pọ̀ àjọ nìkan. Ṣùgbọ́n ìfẹ́ Olúwa, táyé bá ń jáyé, tọ́run ń jẹ́ ọ̀run. Kò sí irú ìṣòro tó lè ní, èmi ni wàá máa rí lẹ́yìn ẹ̀. Mo dẹ̀ wá ń ṣèlérí wípé Ọlọ́run á jẹ́ kí n lè san ọjọ́. Kékeré lélẹ̀ o, máa san. Wà ní mo ti ní kó má máa sọ̀rọ̀ nǹkan báyìí mọ́. Kí là wà fúnra wa fún ẹ́? Dúpẹ́ ara ẹni. Ṣé ti gbọ́? Ọmọ pé mo ń ṣe ẹ̀fọn lọ́wọ́ gbà tó pè ní ẹ̀ so mo ní láti tètè padà ní. Ìgbà tó wáyé, ìgbà tó yẹ kí n máa kórè gbogbo iṣẹ́ ọwọ́ mi ní alágbèdá kan, wọ́n kó gbogbo èrè mi.
mọ́ ṣe bá mi wí o ohun tó wù mí o òun ló ẹlẹ́dàá mi o ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára o ìfẹ́ tí mo ní ṣojojo láláì ṣàárẹ̀ ìfẹ́ tẹ̀rí yẹn àdánwò ńlá ni ohun tó wù ní ṣòun ní pọ̀ lọ́rọ̀ ẹni ṣé wàá òkè owó ní ẹ̀ka sàn tó dá mi mọ̀ ní abẹ́wò ní stop ẹ̀ náà kí ni nínú ìkọ́ tó ń ṣe ní gbogbo rọ́bìṣì. Fọ̀rí wọ́n ní wọn ò mọ̀ yín àǹtí. Kéléwú ẹgbẹ́ kan ta ló pè yín sẹ́jọ́ àbí torí ẹ̀ ló ṣe ń deny mi. Sọjí. Mi ò mọ̀ yín rí ayé àǹtí. Ṣé mi ló tún so ìbò sí Sọjí stop ẹ̀ náà kí ni gbogbo rọ́bìṣì òun embarrass mi náà o ṣe máa sọ pé ò mọ̀ mi rí. Àǹtí olóhùn ò mọ̀ mí. A ní kó dákẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkòkùn ẹ rárá o sínú picture yìí o sínú fíìmù rárá kò rọra dákẹ́ o ò mọ nǹkan tá à ń sọ gbè kọ́ má dà sí rárá. Ta ni bébì jọ ṣe pípẹ́ nu ẹ dákẹ́ Sọjí ṣé òun ṣeré tó bá ṣeré stop eré ìlà eré ìtiwà expensive. àbí ṣé kí irú dáàbò òṣìwò ló ń ṣe yìí jọ́ntì ọlọ́run tó bá tẹ̀ léyàn tó tẹ̀ tó jọ ẹ tó rí bí titi ẹ ó ṣé ó dẹ̀ máa nírú gbọ́ bí titi ẹ jọ tó bá dẹ̀ tẹ̀ dápẹ́ ni ẹsẹ̀ wá jọ ẹ o èjì tó wà lẹ́nu ẹ̀yìn náà bó ṣe fẹ̀ yìí bẹ́ẹ̀ náà tẹni ẹ náà ṣe máa fẹ̀. ok jẹ́ ká tẹ̀ wá fi gbó physical features ẹ̀ ká tẹ̀ wá fi sẹ́gbẹ̀ẹ́ kan bàtà méjèèjì tó wà lẹ́sẹ̀ bàtà tó wà lẹ́sẹ̀ ọ̀tún àti tòsí ẹ̀. mo rántí wípé ìgbà tí mo travel èmi ni mo bẹ̀rẹ̀ ra wá. àbí tí mo bá tẹ̀ wá sọ tí mo bá tẹ̀ rọ́ọ̀sì bàtà jíìsì yìí mo lè gbàgbé. aṣọ wa òkè. Bíbí sọ̀rọ̀ náà kí ló ṣe. ẹni kò gbẹ́nu òṣìṣẹ́ sọ bóyá wíìgì tó wà lórí ẹni jẹ́ fún ọkọ tó ń sọ. Excuse me ẹjọ́ nítorí Ọlọ́run please ẹ̀dẹ̀ ṣí yánmọ̀yánmọ́ látara mò ń wò yìí kí ló ń ṣe yín tẹ́bà ti rọ́kọ ẹ máa ṣe yánmọ̀yánmọ́ kiri àdúgbò ọkọ olóko lẹ máa gbà rubbish. Sọjí. Get out wọ́n fi mọ́tò gbá ẹ̀ dànù. Sọjí. I can't. I don't want. I am protecting my heart because I don't want them to break my heart again. I'm not hard. I'm not difficult. It's just that this is so pathetic. I can feel your pains. Ifeoluwa, ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé ẹni tí ò bá ní ìtàn kò ní tàn, tó bá fagídí tàn kò ní pẹ́ tán. Ìfẹ́, ọkùnrin tó ṣe gbogbo ilé pẹ̀lú ẹ̀ kì í ṣe Uncle Dayọ̀. Tábá ní ká díjú kí ẹni burúkú kọjá tẹ́ni rere máa fi kọjá àní mọ́. Ìfẹ́, jọ̀ọ́ tí ẹ fún Uncle Dayọ̀ ní space díẹ̀. Ìfẹ́. Stop it there.
ìwọ ọmọ ẹ̀ ṣé o fẹ́ kí n jẹ̀bi ni ṣé o fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni ṣé bí tọkọ bá kọ ni ọkọ là á padà fẹ́ tí ẹṣin bá dá ni àá túgùn ni náà ṣé wọ́n respect èèyàn ni. ta ni. èmi. wọlé o. ẹ káàsán ma. báwo ni Dọlápọ̀ káàsán ọjọ́ mẹ́ta dáadáa àti mọ́mí ńkọ́. dáadáa ni. ó ti ẹ̀dá tó dé. kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ẹ̀ ní kò bí o a fi ẹkún ṣe oúnjẹ àárọ̀ a fi ṣe tọ̀sán a tún mú sùn lálẹ́ ẹkún ṣáà ni everyday ni. Ọláyínká ń gbọ́. You can't continue like this. Oh yeah, stop crying. Everything will be fine. Wo Dọlápọ̀. Yes ma'am. Ìwọ ni màá ṣàbá sọ̀rọ̀ kó o jọ nítorí Ọlọ́run bá mi bá sọ yìí tó dòótọ́ ọ̀rọ̀. Ọlọ́run tí ẹ ṣeun mo dúpẹ́ pé ẹ ti parí exam yẹn. Ṣé tó bá ṣe pé ẹ ti parí bó ṣe máa ṣe náà lélẹ́yìí? Jọba mi bá sọ̀rọ̀ ṣó ti gbọ́. Ọlọ́run àtúntì ẹ̀ náà ṣe. Èmi ń lọ ṣọ́ọ̀pù nìyẹn. Yókù dálẹ̀. Kí ló ṣe é? Wọ́n ìgbà tí mo rí ẹ́ school ló jẹ́ kí n wẹ̀ wálé. Did you see the man on the posting? Yes. Mo rí ó ti ṣe. Ìlọrin ló ti mẹ́sẹ̀. Kí ló dé? Can't I change it? Oh, serious? Tani? Tántálá ni ọkọ táwà. Tó fẹ́ sílẹ̀kùn ni àbẹ̀wò lò ṣí. Kí ló fẹ́? Kí ni Tani fẹ́? To pack my things of course. Túndé! Túndé! Túndé ńkọ́? Túndé ò sì ní kí ló fẹ́? Pack my things. Pack your things. Ó dìgbà tí Túndé bá dé kó tó lè wọlé. Jẹ́ kí n lọ pack ẹrù mi. Ibi tí má lè ti ń pack ẹrù mi Túndé lè bọ̀ wá. Hello, come here. Where are you going to? Ṣé wà okay ṣá? Babe. Mo ní òde wọlé. Oh, kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Mo pa. Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Tí kí ni fi ṣe kí ni? Bro, are you mad? Kí ni mo? Are you mad? Come here. I'm sorry. Don't be annoyed. Ó yẹ ká máa kẹ́ni, olórí ló yẹ kó jẹ́ láàrin àfihàn ni. Mr. Mike Tyson kí ló dé? Ó ṣe wá ń gbòmí lójú obìnrin rere. Ọláyínká ẹrù jẹjẹ.
báwo ni? Ó ṣé o. Pẹ̀lẹ́ o. Tó báyìí ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rọ ayé mi lóde báyìí. Ilé àti ìyàwó ẹ̀ ní o. Mi kì í lọ kẹ́rù mi bẹ́ẹ̀ ni o. Àwọn ilé ti bá dọwọ́ bò mí o. Jésù mi o. Kí ló dé? Pẹ̀lẹ́. Ṣé o ti wá ń feel better báyìí? Ó wọ́ mi bọ́ síta. Ó wọ́ mi tuurutu lè báyìí. Mo tún ṣe ń bọ̀ pé kí n máa lọ ilé jẹ́jẹ́ mi bẹ́ẹ̀ lọ padà sí gbà mí. Pẹ̀lẹ́ Bẹ̀rẹ̀ dùn. pẹ̀lẹ́ ìyá sorry pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Àǹtí. Ẹ ṣé o. Pẹ̀lẹ́. Mo dúpẹ́ gan. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run àbá àdáwọ̀ bí dúró. Àmín. But this is bad. Ẹ ní fi rẹ́ gbá o. Àmín. O ṣeun Dọlápọ̀. O ṣé o. Ní tí mo rí nìyẹn o. Báwo wá lówó treatment báyìí? Mi ti àti rí dókítà. Àǹtí wọ́n lè ń treat ẹ̀. Ibi báyìí la máa ń lò. So wọ́n mọ̀ pa máa sanwó. Ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Èmi á lọ ń sìn, màá rí àwọn nọ́ọ̀sì yẹn, màá food bill yẹn. Ṣẹ́gbọ́n mà. Pẹ̀lẹ́ bébì. Ó ṣe ọkọ Ó take care. O ṣé gan o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Inú ò ní tán wẹ́ o. O ṣé gan. Dọlápọ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ ẹ o. Àǹtí kó tọ́pẹ́ ọmọ yín náà ni àti pé oúnjẹ ọmọ gan lè jẹ ṣe ti gbọ́ ẹ má wọrí ṣe ti gbọ́. O ṣé mo dúpẹ́ o. O ṣé o. Ẹ pẹ́ ẹ̀yìn ara ní o. O ṣàtúntò ìjọba. Ṣé aláìkí bí Mr. Clark? Mo like location náà. Òfin ọkàn ló kàn wá ń bẹ̀. Wọ́n ní pé owó yẹn ti pọ̀ jù fúru environment. Bóyá kẹlẹ́ ọ̀rọ̀ ọ̀gá mi. Lọ rí wọn lọ́fíìsì. Iṣẹ́ tán rèmi ni mo jẹ́ yẹn. Ok. Ayẹ pé màá rí ní tó bá dé sọ́gbà yẹn, a máa brief ẹ. O ṣé gan. Ẹ jẹ́ kí n rí yín. Ṣé Mr. Bọ́lájò kò jíṣẹ́ mi fún yín ni? Iṣẹ́ wo ló ràn? Mo ní kó bá mi sọ fún yín pé mo love yín, mo nífẹ̀ẹ́ yín gan. O love me. Bẹ́ẹ̀ sà. O love me kí ni? Onílànà ló pè mí ni. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá mi ò rí bí tí obìnrin ti ń kọnu sọ́kùnrin rí. And you are a married woman for that matter. Tó yẹ kó máa tọ́jú ọkọ, kó máa tọ́jú àwọn ọmọ ẹ. Ebi iṣẹ́ onílànà o. Tèmi lóníwà tèmi lọ́lá tèmi. Ó ń tọ́jú mi gbogbo gbà. Ó ń tọ́jú ọmọ. Èmi ò dẹ̀ fẹ́ broken home. Ká fẹ́ ṣìlànà kó ṣìlànà síwájú. Ebi ò lè fẹ́ àwọn méjì. Kí ló fi mí pé? Etí bàbá lájò kò bá papọ̀. Ẹ lọ́ máa tú. Idiot onírànù. Ṣé ẹni tó ní dání ni? Èmi kì í gbóríranù. Yes. Morning, sir. My boss, my friend. Fún iṣẹ́ báwo ni? My boss, my friend. Ṣé dáadáa ni? Kò lára ọ̀tá lè. Please, yeah. Sorry, mo ní kí n mú ojú ajé kò ní sọ̀ni. Okay. Copper ta ṣe gbà lílé. Okay. And new staff ta ṣe gbà sí marketing department lílé náà. Ọmọ ìjọba, kí lórúkọ tiẹ̀? Ọláyínká Ìpàdéọlá. Ìwọ ńkọ́ o? Badmus Adeola sir. Badmus Adeola. Exactly. Orí ọgbà sí marketing. Bẹ́ẹ̀ni. Òun fúnra market ara ẹ̀. Mo ní experience tó pọ̀. Iléeṣẹ́ tá a wà yìí, a kì í fi iṣẹ́ ṣeré. Ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wá. Ṣẹ́gun ọ̀pá dẹ̀ fẹ́ kí ẹ promise pé ẹ ṣiṣẹ́ kárakára. Ìdá yín lójú sáà wípé èmi regret wípé ẹ̀gbọ́n mi sí iṣẹ́. Okay. I promise you to sir. You promise me to. Exactly sir. Àìlà ni ó fi okò ọ̀lẹ́ hàn. Ẹ jẹ́ ká máa béèrè àníyàn ṣe o. It's all right. Ẹ lọ dóde mi lọ́fíìsì. All right sir. Ẹ pẹ̀lẹ́ sà. Fúnṣọ́, ṣe olórò pé a ní ti kọ́ pàṣà. Yes sir. A ní dẹ̀ àlàfo tó sílẹ̀ tí ẹ̀yin náà ń complain látijọ́ èmi ti rò pé mo máa fi òun shock ibẹ̀ ni and copper ni budget ẹ̀ ò lè heavy lórí company àmì ìgbòdà ìṣe pé àwa náà ń cheat ẹ̀ ó ń serve ìlú ẹ̀ ni àwa náà ti serve àwa náà dẹ̀ ń san tax fún ìjọba so ó wọnú ara wọn ni sà. wọ́n lé bí o tí ẹ̀rọ lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì ọmọdé tó máa ń gún ọ gàràgàrà yẹn. Please be off. àmà kọ̀tẹ́lẹ̀. You kọ̀tẹ́lẹ̀. àwa náà ti serve rí
Èmi ni wá serve. Ẹ̀yin náà serve mi sá. Well, àyọ̀dún sọ ni ìwà àtàwọn ọlọ́rọ̀. I'll handle that. All right. Thanks, Madam. Madam Munko. My boss, my friend. Thank you very much. Okay, all right. Madi, you later. Báwo ni? Okay, sir. How are you? Am I that transparent? Ṣọ̀rọ̀ ọ̀gá tí wọ́n wọ̀ yẹn, kò sí obìnrin tí òkè máa ń admire ọ̀gá. Because he is handsome, is rich, organized, is hardworking, ju gbogbo ẹ̀ lọ, husband material ní ọ̀gá. Ọ̀gá tó lọ lọ́dọ̀ tí gbogbo ọmọbìnrin yọ owó ọṣẹ. Wọ́n ní tèmi ni ó mọ́, tèmi ni ó gbà. Wọ́n tún sọ nínú ọkàn wọn lóhùn pé tẹ́lẹ̀ yóò bá jọ ọkọ ẹni a sì jálè ẹ̀. Tó já sí wípé ojú mi ò tàn mí jẹ nìyẹn o. Ojú ẹ̀ ò tàn ẹ́ jẹ, ó dẹ̀ ti tàn ẹ́ jẹ because he is happily married. Yóò dẹ̀ rọ́gà sí ọ̀wọ́ yẹn, wọn kì í kó girlfriend kiri. So kí ìjì mẹ́rin ṣọ́ọ̀bì kó má bàa gbègbè aláàjì. Eléyìí tó túmọ̀ sí wípé ìwọ ni ẹnìkan kì í jẹ. Èmi náà sọ wípé mo fẹ́ tẹ̀lé wọn jáde. Mo ní fiancé ti tèmi. Yes, mo ní fiancé. Ó erí. Yes, you are on to Mr. Clark. Adúpẹ́ lọ́lọ́run. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ni. Okay. Àwọn náà la ní Femtech Information Technology. Àwọn la ní. Ìbílẹ̀ sí pé Ìkírun. No. Nílò láti wá sí ìlú Ìlọrin kẹ́ tó bá dùn pọ̀. A ti ṣí ẹ̀ka iléeṣẹ́ wa sí Ọlọ́fà Way ní opposite level crossing nílùú Ọ̀fà. Gbogbo tá ń ṣe ńlọrin àti gbogbo ẹ̀ka wa ní ìpínlẹ̀ Kwara ó náà la ń ṣe ní Ọ̀fà. Ẹ má wọlé. Àwọn products wa ẹ bá ní opposite level crossing. Ẹ kàn make sure pé ibi tó kọ Femtech Information Technology sí ìbẹ̀lẹ̀ yà sí. Ẹ̀yin náà yá sí Femtech does IT better. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni, so gbogbo àwọn tí wọ́n bọ̀ láti Òṣogbo, láti Ìkìrun, láti Ọ̀yọ́ ni àti gbogbo agbègbè kò nílò kan wá sílùú Ìlọrin mọ́. Gbogbo táǹtà nílùú Ìlọrin àti prices wọn náà ni wọ́n bá nílùú Ọ̀fà ní Ọlọ́fà Way opposite level crossing. Ẹ ṣé gan sir, does IT better. Femtech ni ẹ ṣé. Olùfẹ́ bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ fúnra rẹ̀. Ro ẹni tó ní ojú òun ní ojú ń tì. Ṣèbókù tó ta ni mò ń sáṣọlé. Ṣùgbọ́n wẹ̀ náà ni mo ti bá. Nǹkan tó bá ti ń wọn ọmọ jẹ kò kí ń run ọmọ nínú mọ́. Má tẹ̀sí gbìyànjú ẹ̀ wò ná. Ọláyínká ṣọ́ra o. Kí ọ̀rẹ́ má dàbí ti ìjàpá tó lòun lọlé àná. Wọ́n nígbà wo ló máa dé? Wò mí, ó ní àfìgbà tóun bá tó tẹ́. Do not exceed your boundary. Tàìrówó rà á máa pẹ̀gùn. Tó bá jẹ́wọ́ nìfà ìwọlé tọ̀, ó wàá pè lára àmùbí. Wò jẹ́ kí n sọ fún ẹ. Mi ò fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó fa issue between us. Please. Ìtàkùn tó so igbá, tó so agbè, òun náà ló ṣe légede. Ohun tó bá bá ojú, ó ti bá ẹ mú. Wo gbogbo ohun tó bá ti fẹ́, òun náà ni mo fẹ́. Tó bá ti mọ̀ bẹ́ẹ̀, your words of encouragement is all I need. Slow and steady wins the race. Màá ta sọ́tún, màá ta sósì. Ọlọ́run gbọ́, màá pa láyò. Ọláyínká mi tó ṣùọ́. Always gallant wo.
I trust you. Basibe. The melody of love sometimes can be moody. It makes you happy. Ọ̀rẹ́, kí ló ṣẹlẹ̀ nù? Ọ̀rẹ́ mi, ṣé o ní sọ pé wàhálà mi pọ̀ báyìí? Àbá, wàhálà báwo? Ó kàn jẹ́ ohun tó bá ń dunni ló máa ń pọ̀ lọ́la ẹni ni. Gbogbo orí mi, ìrònú tó kún mẹ́ sí ni ọ̀rọ̀ ti ilẹ̀ tí a fẹ́ rà yìí. Mo lọ bá àwọn ọmọ onílẹ̀ yìí. Wọ́n dẹ̀ ti sọ pé a máa rí bí 30 acres of land. Ṣùgbọ́n wọ́n takú wípé per acre o pé kò ní dín ní 800,000 naira táwọn máa fi ta acre lẹ́kan. 800,000 naira. Kò sí nǹkan tí mi fi bẹ̀ wọ́n tó. Ẹ̀lú òníṣẹ́ méjì àrùn ni bàbá wọn ń dá. Má ti yẹ pé àwọn lọ́nà méjì tá a fi ń jẹun. It is expedient we do our business very diligently. Nǹkan kan tó kàn kọ́ mi lóminú ni pé bí a bá wo agbègbè tílẹ̀ yẹn wà ṣé kò wọ́n jù ní 800,000 naira per acre. Wọ́n lọ sọ̀rọ̀ báyìí kò wọ́n jù o because tẹ́lẹ̀ sọ fàtí fún ẹ akófà ní pàápàá ká ní kì í ṣe wípé àwọn tó fẹ́ talẹ̀ yìí wọ́n jogún bálẹ̀ yẹn lọ́dọ̀ àwọn bàbá wọn ni ọmọ àwọn jù bẹ́ẹ̀ lọ because èyí kan wọ́n fi kan hàn mí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ta tí kò tún jìn tó tìbí yẹn tó súnmọ́lé tí ò jì tó tiwa tá à ń sọ yìí 1 million naira mọ́ta ẹ̀ka kan. Ẹkùn we trust you pé you are business man to the core. Wà á ṣe gbogbo àwọn findings around. Of course èmi àrìnká fúnra mi mo ti tójú bọ gbogbo ẹ̀ mo ti gbé yẹ̀wò síra wọn mo rí pé àwọn eléyìí ò gbà wá. Òyìnbó ẹ̀sìn rẹ̀ kò ṣe fi wá nílé àná. Àbí o. I trust you. Highly investors. Àbí Ọlọ́run fún wa ṣe délẹ̀. Àmín. Oh, báwo ni? Ṣé ọwọ́ yá? Àdúpẹ́ sà, àwọn fáyọ̀ àfọ̀pẹ́. Ibi tó rí wádìí máa ti sùn, ẹsẹ̀ wá ti gbé wa débẹ̀. Sà, fowl commission àwọn ilẹ̀ tí a ta ni mo gbé wá sà. I was told you invest. Yes, I did. Now what you máa ṣe tán? You can go. Ọjà rẹ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Kílódé? Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní ká pe ọ̀rọ̀ ká ṣe bí ẹni tí ò ríran kókó sọ wá dá fojú ní o máa lóòrí ọmọ yẹn àbí orí nǹkan tó ń ṣe. Ti máa rí nǹkan. Ṣé o mọ̀ pé ọmọ yẹn láìkì ẹni. Láìpẹ́ mi fún kí ni òde o iṣẹ́ ikú ìjọ tẹ́yẹ o gbọ́dọ̀ láti sọ fún ẹ pé kò sí ẹrù tí onílẹ̀rù tẹ́jìká onílẹ̀rù náà kò sí táwọn ẹgbẹ́ ṣe fún mi títí mi olúwa tó jẹ́ ìyàwó onílé mi tí ó lè ṣe so ntì má lè lè ní kì í fi rún mú please. Ǹjẹ́ o bá ń jẹ́ òkè fi rún mú máa ń gbọ́ chief vigilant èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ mo rí ìrọ̀kú ǹjẹ́ mo ti gbogbo yìí ṣe ìrìn tí mo kàn ń wò báyìí pé kí ló ń ṣẹlẹ̀ gan ṣùgbọ́n mo mọ̀ pé òun dìbọn ni. Dìbọn fún kí ni? Ọlọ́run òun dìbọn ni. tó bá lérò pé òun lè rí mi àṣìta ìbọn ni ifá ò lè fọre pẹ̀lú mi lára. O rò bẹ́ẹ̀. Forget jámú mi sọ. A ti gbọ́ ọ̀gbẹ́ni báwo lọ̀rọ̀ ọlẹ̀ tí a sọ tán sìn bọ́lá máa báwo la ṣe máa yanjú ẹ̀. Ó ti dandan ó ti parí it's a done deal. O rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n màá tún gbèrú kí èmi ẹ̀ ká débẹ̀ kí lè ká lè fojú. Òkùnkùn ẹ̀ lọ. Ìsàlẹ̀ parí o. Ẹ ṣeun bàbá ẹ kú àtàrọ ẹ kí á tètè sọ̀rọ̀ wa kọ́mọkọ́mọ ilẹ̀ tí ṣú mo ti fẹ́ lọ sí nílé. Pẹ̀lẹ́. Ẹ ṣeun. Wọ́n lè fẹ́ ilẹ̀. A máa ra ilẹ̀ ni. Iye éka mélòó? Èyí tẹ́ ìbá ní lẹ́sọ̀ fún apẹ̀ ní. Bẹ́ẹ̀ bá fi 40 ńbẹ̀ bí ẹ fẹ́ 50 ó wà kódà bẹ́ẹ̀ bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ iye tẹ́ bá fẹ́ ní ẹ sọ. Ìlú wo lẹni sí? Ògbóndókò ni. Ògbóndókò. Bẹ́ẹ̀ ni. Ìjọba ìbílẹ̀ wo ni? Àṣà ní ìtẹ́ bá ti dé gama kẹ́tó wọ gama ẹ̀ kan yà báyìí ni
tẹ́ ẹ bá ti gun ojú irin gẹ̀rẹ́ ògbóńdókò lẹ́bọ́ sí. ṣé àwọn lẹ́yìn ní CFO sí kí ni. certificate of occupancy. nílẹ̀ tèmi tà fún ọ ilẹ̀ tí èmi bá tà tí èmi bá tà fún ọ èmi Àdìsá kò má béèrè kankan mọ́ nítorí bá wọlé ṣe lórí ẹ̀. ìtì àfihàn ni pé aláti ní ìwé ẹ̀rí lórí ilẹ̀ ó dà ṣẹlẹ̀ mọ̀lẹ́bí ni. ilẹ̀ mọ̀lẹ́bí ni àmọ́ kò sẹ́lòmíì lẹ́yìn mi sàká ò lè bóde mọ́ bùrẹ́ máa yìí fọ́ lójú kí ló kù. tábà fẹ́ ra ilẹ̀ mọ̀lẹ́bí á rí àwọn aṣojú mọ̀lẹ́bí ṣẹgbọ́. kíní yìí ó wù yín. ó wù wá ẹ mọ̀ tá a ṣe ẹ padà wá màá ṣèpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ olùṣàkóso láti gíò lórí àṣẹ ṣẹgbọ́. kò wù yín àbẹ́ ẹ̀fẹ́. ó wù wá. ẹ wá níbi nǹkan kan lẹ̀. ìtafẹ́rẹ́ àti ìrì ẹni láti kàn lẹ̀. secretary àwọn ni ẹ. bàbá dírẹ́fà àti ìyàwó wọn ni ó ní dandan òun fẹ́ rí yín. ẹ ṣe bàbá àá pè é. wọ́n lọ bá mi wà kọ́ ni wọ́n sọ kàkàkà lẹ́nu. bàbá èyí máa lọ ti. ọ̀dà máa pọ̀ sí. ọ̀dà mo ti gbọ́. ẹ ṣeun ìyá kí ló ṣẹlẹ̀. adúpẹ́ sà òun ni o kò ní fún mi lówó oúnjẹ kò ní fún mi lówó ọbẹ̀ kò ní tọ́jú àwọn ọmọ ó máa sọ pé àwọn ògbówó oṣù. mo wá ní mo chẹ́kì fóònù ẹ̀ mo rí kó sẹ́ni 5,000 sí báńkẹ́ ta ló jẹ́ báńkẹ́. Àdìsá mo ti ṣàkíyèsí ẹ̀ nínú ọjọ́ mẹ́ta ẹ̀kíní ìbùkún ẹ̀ pọ̀ ó lè mọ̀ pé ohun ẹlẹgẹ́ lòun wà ẹ̀kejì wo àwọn obìnrin tó ń lé kiri nínú ọgbà gbogbo ẹni mo rí tó bá pè lábì fúnra rà ó ń pa fún ẹmọ ni mélòó èmi ló gbà lóṣù tó wá ń kó fóbìnrin kódà torí àkó mímọ́ èrè tó fẹ́ jẹ owó tí ò tó ẹgbẹ́ bùkátà obìnrin kan àtọ́nà ń tó bùkún díẹ̀ gbèrò pé afẹ́fẹ́ ìyàwó méjì abọ́sibọ́sí wọ̀ mo fẹ́ kí o tó rẹ̀ ẹ̀ pa o ṣùgbọ́n madam ṣùgbọ́n ní àṣọ oṣù fún ọ ni tí àwọn àṣẹrè tí wọ́n ti ní secretary ẹ̀kọ́ orúkọ yín àkáǹtì nọ́mbà yín àti báńkì tẹ́ ń lò dípò táwọn máa sanwó oṣù sínú àkáǹtì ẹ̀ a máa san sínú àkáǹtì. Dọ̀wọ́ pọ̀ ọdún mi. How are you? Fine, sir. Yeah. I just fashion with the lady there, just sir. Thank you, sir. Okay. So, look, auntie, sister, no. Sister mi kó wá kí. Ṣé gan-an ẹ fẹ́ ẹ ṣe fọsà ẹ ṣe fọ àkùtọ̀ ọ̀dọ̀ wa máa ń yẹrẹ la ẹ ṣe ẹ ti ń lọ ní. all right ó bẹ̀rẹ̀
Kí ló ṣe? Má dà lóhùn, ó kàn ṣeré ni. Àbúrò tèmi báyìí ló máa dé láti ẹ̀gbẹ́ ni. Ó sì ṣeré ni. Àbúrò mi fún rẹ̀. Ọmọ ìyá. Máa bọ̀ mọ́ ní bíìsì fún ẹ. Ọ̀gá mi ni. Mo sọ bẹ́ẹ̀ ni. Mo sọ bẹ́ẹ̀ ni. Ọláyínká. Sá, ẹ kalẹ́ sá. Kí lẹ̀ ń ṣe ń bíbá ẹ sá? Mọ́tò mi ló bàjẹ́ ẹ̀ mo dẹ̀ ti pe àwọn mechanics mi 3 mo ti pè kò sí tó gbé kọ́ nù wọn. Ìyá. Kí lè wá fẹ́ ṣe sí báyìí? Gbọ̀ngbò lẹ́yìn tí ń bọ̀ ní àárọ̀ yìí. Ìyá mi ló ní accident láti àárọ̀ àná so hospital mo ti ń bọ̀ nsìn. Ìyá. Kí lè wá fẹ́ ṣe báyìí? Ẹ jọ sá mú bọ̀ sá. Ẹ má bínú jàre. Ọ̀gá mi ni kíní kí ló dé ẹ̀rẹ̀ ń pariwo báyìí ẹ gbà jàre. Ọ̀gá, kí lè wá fẹ́ ṣe báyìí? Ilẹ̀ ti fẹ́ mọ́ màá kú sunu mọ́tò ni. Haba ẹ lè sunu mọ́tò sá ilé mi ò jìnnà sí bíbáyìí a dẹ̀ ní guest room tẹ́ bá mind ẹ lè wá sùn sí ilé mi. má wọrí ṣùgbọ́n má wọrí ilẹ̀ ti fẹ́ mọ́. Mi lè rí kí n dẹ̀ fi yín sílẹ̀ báyìí tó bá ti jẹ́ pé ẹ̀yin sì pé máa dúró sí bíbá àkókò jọ sínú mọ́tò nìyẹn. ilé tí ẹ̀ ọ̀dà yẹ kí n lọ́kọ̀ ẹ ṣe. ẹ rọra o. bọ́nẹ̀tì. ọ̀nà ọ̀dọ̀ mi ni bíbá fíìtì ìjọba ti lọ straight down. ẹgbẹ̀lẹ́ sàn. ọ̀nà ló fi ọ̀ṣẹ́ àgbẹ̀ nìyẹn. ìyàwó àti rẹ̀ ń gbọ́. bíbá. Welcome to my humble abode. That's lovely. Kiki, you're fine. Láago mélòó? Èmi máa ń jẹun òrùfà. As for me, a glass of water will be okay. Okay, let me show you to your room then. That's lovely of you. Àǹtí mi. Nǹkan. Ma. Mo ti dé. Bẹ́ẹ̀ ni ma. Ọ̀gá mi wà níbí. Níbo? Kí ni ọjọ́ yẹn tẹ́ fi hàn mí? Kí ni wèrèwèrè yẹn? Wèrèwèrè? Níbo lẹ fi sí? Kí ló fẹ́ fi ṣe? Ẹ tẹ̀ ṣe sọ fún mi náà. Ó dà, ó wà nínú wardrobe. Báàgì bíláàkì kan wà nínú wardrobe yẹn nínú ọ́fíìsì. Ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o? Ọláyínká ẹrù jẹ́jẹ́. Báwo ni díẹ̀? Fine, thank you, sir. Yàrá. Sir, mo rí memo yìí ní orí table mi. I mean, the memo says I should confirm ọmọ copper yẹn to
bí assistant manager operations tó vacant pé kí n dẹ̀ base ẹ̀ lórí salary level yẹn. èyí ṣe gọ̀ báyìí anybody above 18 years wọn kì í address ẹ̀ pé ọmọ yìí learn how to address my short people. Very well, sir. Then secondly, are you questioning my action? No, not at all, sir. Not at all. Mo kàn ní kí n reconfirm ẹ̀ ní. It's all right. Well, olóòlù ti confirm ẹ̀. Yes, sir. Mi ò lè gbọ́dọ̀ gbọ́ ìkùnsínú kankan. Tó gbọ́ ìwọ fún ẹnu ọ, o ti fẹ́ bẹ̀rẹ̀ ìkùnsínú. No. Please go and act on it. Okay, is that right? Very well. Fúnṣọ́. Sir. Again, mi ò gbọ́dọ̀ gbọ́ ìkùnsínú kankan. Tí n bá gbọ́, o lè paṣẹ ẹ̀ lára o. Kò sí nǹkan kan, sir. Good day. Kò sí wàhálà, sir. Ẹ rọra ma. Ṣé o okay, sir? Ẹ rọra ma. I'm very fine, ma. How are you there? So. Ṣé o okay? Mo okay. Báwo ni ṣé kò rẹ̀ rẹ̀? No, nothing. Okay. Kí ló ṣe Mr. Fúnṣọ́? Orí tó ń powder fún mi ìgbà tí mo wọlé ń sìn. O fẹ́ fumble ni, mo dẹ̀ fún size ẹ̀. Ìyẹn ti tán. Anyway, lè máa jẹ fún lunch kí lọ bá yín prepare. Ìyẹn máa better. Yeah. Okay, that means man ṣe máa lọ lé nìyẹn so that màá lè lọ máa yín prepare. Ọláyínká ẹrù jẹjẹ, ẹrù jẹjẹ, ẹrù jẹjẹ. Abẹ́ láìpẹ́. Máa yóò gbọdọ̀ fọmọ́ mi lọ́wọ́ o. Mo nífẹ̀ẹ́ and I need him to marry me. To marry you? Yes. As the second wife? Yes. Jọ̀ọ́ sọ fún mi, kí ló rí gan-an lára máa yìí? Ìgbà tí mo tó pàdé níyì ni mo ṣe gbà wípé gbogbo nǹkan tí màámi máa ń sọ òótọ́ ni. Kí náà máa ń sọ? Màámi máa ń sọ fún mi wípé àwọn ọkùnrin tó bá ti dàgbà wọ́n máa ń tọ́jú obìnrin ju àwọn ọmọ ọkùnrin kéékèèké tá máa ń gbé káàkiri wọ̀nyí lọ. And since I met Niyi, I have never known a moment of pain. Kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ báyìí tí kò ṣe fún mi. Ọláyínká, actually, mo ti ro ọ̀rẹ́ kó tó débí. But, ṣé tí mo bá gbà ẹ́ nímọ̀ràn, ṣé o máa lè ṣe? As long as tó bá ti assure mi pé nǹkan tó fẹ́ sọ fún mi ó máa work, I am ready to do anything. Anything? Yes, anything. Yes. Anything? Yes. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni Ọláyínká ẹrù jẹjẹ. Ọláyínká ẹrù jẹjẹ. Àrùn Fífáyọ̀ bí òṣùpẹ́. Ọ̀tá pọ̀. Ohun àparò wọn kó ṣe bí lékelèké Ọlọ́run ní ògbà fún. Ọlọ́run ọba gbogbo ipá tó ń sà wọ́n sá ogbèrè pé kí ilẹ̀ yẹn kó má bọ́ sí wa lọ́wọ́. But Ọlọ́run ọba mímọ́ lókè kò kí ń adúró ti ní kò kí ń fèèyàn ti ẹlẹ́. Ọ̀rẹ́, we thank God we have successfully purchased the 30 acres of land. Wow! Ti wá tọ́pẹ́ òjọpẹ́ lọ. Ó ṣe Ọlọ́run. Ebi tó ta fojú sí ọ̀nà ògbà bẹ̀. Ọlọ́run òun ló mọ iye ojúlé tó wọlé kan. Òun ló mọ iye ọ̀nà tó wọlé àwúrò ìbé ibẹ̀ ẹ̀mí. Ó kàn bọ́ ya ajá ni. Ṣàngó ló ń ṣe rẹ̀. Òun ló ní o. Àwọn ní bàbá wọn. Dáadáa. Ọ̀rẹ́, it calls for celebration. Yes, it calls for celebration but not a dry one. Why? Wet one la máa lò. Pẹ̀lú kí ni? Bẹ́ẹ̀ni ṣe wáyé. Mo ti prepare ọmọ tí àjọ máa jó níbẹ̀rẹ̀ jó mọ́jú tó máa lùlù tẹ́mi máa jó mọ́jú tó náà máa jó tí máa lùlù. Ìwọ tí ẹ ò lé ná mo ti bẹ́ẹ̀ pé Rónkẹ́. Tọ́mọ yẹn bá kí ẹ mọ́lẹ̀ wàá máa sófè ní. Báyọ̀ jòkó, o dé pẹ̀lú pàlàpàlà o. Tó fẹ́ gbọ́mọ kó lọ gbọ́mọ. Èmi ò gbọ́mọ ń tẹ̀lé o. Ọ̀yọ́ ò lò wà tó fẹ́ gbọ́mọ. Kí ló dé? Ebi kì í yàn lé o. Yes, married woman for that matter.
Uncalled for and unheard of. Excuse me. Kí ni ìyàtọ̀ ní wà tí a married woman a married man ẹ méjì lè bára ẹ̀mọ́. Wọ́n fọmọ ṣí ẹni bẹ́ẹ̀ ṣàwọn ní Barrister. Báwo lè kọ́? Oníbòwò bí mo jí mo sùn ó Àyìndé Ògún orin ní tiẹ̀ ọmọ ní tiẹ̀ so Yorùbá ó ní tiẹ̀ yàtọ̀. Kí ló bá rí kọ́? Àmọ́ wọ́n Bọ́lájẹ́kọ̀ bí ojí o sùn ó Àyìnlá Ògún ọmọ ní. Ó ṣe tí balẹ̀lé bá ti ń fi àparí ìṣòwò àlejò owó ilé tó lọ nìyẹn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí yọ èébú ara mi kankan tó yìnbọn ọ̀rọ̀ lu mi kó tó pa mí màá fi ọ́fíìsì ẹlẹ̀ sí wàhálà ó ṣe. Mi ò ní lè sẹ́yìn mi ò tí ì parí iṣẹ́ tó wà wájú mi. Okay, obisi. Obi. That's right. Gbàdọ́rọ̀ wet celebration ti dé o ti busy straight. Kólé wọ́n ní gbà fún mórí ńlé ní gbà fún gbàdálóko. Jọgbọ́ bó fún ẹ làkèrè ń ké ìwọ ò sinmi lé ní ẹ tí wọ́n bá wá sọ́fíìsì tèmi èmi náà ò ní sin ẹ̀ Kólé very simple thing. Ẹ ṣé o ọ̀jà rí ẹ ṣé gan ẹ ṣé púpọ̀. Báwo ni o? Pẹ́ńsù oníkó wá wo ọ̀gá ẹ. That's all right, bóyá ó sick. No sir, just to check on me. Pé kò kàn wo àlàáfíà ẹ. All right. Kò sí òun. Tí ìbá wọlé nǹkan sìn. Kí ni ẹ ti lè bẹ̀rù jù kò sí nǹkan kan náà. Kí ló dé kí ló fẹ́? Mo bí sí ọṣà. Lẹ́yìn mo fẹ́ sọ fún yín pé mo ní fẹ́ máa lọ lélẹ̀ ní pé kí ni kí n bá yín prepare lálẹ́. Something light. Bikini. Sẹ́mu fi sáadá ṣùgbọ́n kó má kí o. Ṣùgbọ́n. Sórí nǹkan tó sọ́nsìn bó ṣe sọ yẹn bó ṣe lu ẹwà èdè tó fi sọ̀rọ̀ yẹn ó lè mọ bó ṣe fi ọwọ́ kan kàn mí sí anything that has to do with our culture in fact wọ́n lè fi mú mi anywhere I swear down. Àwa la mọ nǹkan tá a ní Ọlọ́run má jẹ́ ká padà sọ́nù. Sórí when I was young grandma mi wọ́n máa ń kọrin kan àtìgbà tá a lè tìkẹ́ àti wípé mo ti like àṣà because ó kò kí n ṣe nǹkan tí mo máa ń rí so ìgbà tí mo gbọ́ tí mo sì mi kọ́ style ọ̀dọ́ fi kọ́ yẹn in fact ó entice mi mo ní láti listen àtìgbà yẹn dẹ̀ ni mo ti kọ́ orin yẹn tí mo dẹ̀ ti mọ̀ ṣé kí n kọ́ fún ẹ kó máa sọ pé. dúdú ra dúdú o ọpọlọ wa ò dúdú o ọmú dúdú wa ẹ̀jẹ̀ àgbàṣà wa lárugẹ òyìnbó wọlé wọ́n gbé gúngún wọ́n gbòòrìṣà wọ́n fi ẹ̀ló lé wa lọ́wọ́ wọ́n fi láṣà bàbá wa síta òyìnbó wọlé wọ́n gbé gúngún wọ́n gbòòrìṣà wọ́n fi ẹ̀ló lé wa lọ́wọ́ wọ́n fi láṣà bàbá wa jáde. ẹ̀lú náà fi lé wa lọ́wọ́ tá a fi ń sọ̀rọ̀ sí àwa báyìí. You like it? Thank you. We have a third party here. But anyways, I lost one. Emashi Festival. I've never been to one before me in Lokokori. Really? Mo máa lọ. Ìwọ ṣáà ti lè sọ fún mi mo máa lọ. I will go with you anytime.
I can't wait mo lè rí kí n ráwọn eégún yẹn bó ṣe máa ń display. Mo rí TV nìkan mo ti máa ń rí èmi ò rí jù. Okay, I'll go with you. Don't worry. Like I said, we have a thought about it. I'm asking you later. Alright. Me too. Ife, what did you just say? What did you hear me say? Is that not my name, love? Ṣé pé ìfẹ́ lè padà wá ró ìfẹ́? Serious. Nígbà tí mo bá sọ ń gbà wọ́n sọ fún mi pé this guy is not his work. I can't date him. Mo ti ẹ̀ láìkí ẹni. So, kò yé mi. I changed my mind. I changed my mind. Babe, let's talk about something else, Daddy. I want to go see festival. So, man, lo abo lo. Gayo. Ibi wọ́n tẹnu mọ́gi òkè. Ìfẹ́. Ìyẹn náà ti ṣe oúnjẹ tó ṣe yẹn alpha ṣe ṣe ready. Kí ló dé tó wọ́n mi bí? Yes. Oh God. Kí ló dé náà? Kí ló dé tó jí mi? Kí ló dé tí mo ṣe máa jí ẹ? Mo rò pé ó ti rẹ̀ ẹ́ lánàá torí ẹ̀ mo ṣe fẹ́ sílẹ̀ kó relax náà. Ó dẹ̀ mọ̀ pé mi kì í sùn ta o. Why am I naked? Ẹ ò lè sùn pé láṣọ náà torí ẹ̀ ni mo ṣe bọ́ pé kó lè feel comfortable mo ti bẹ̀ ẹ́ àǹgẹ̀ síbẹ̀. Bákaṣe mi, I have to go. Máa mi kó. Ní sùúrù náà. Máa mi káṣọ mi kí I have to go. Oh, ẹ ká sí náà. Ọ̀gá ńkọ́? Wọ́n bí sí náà. Pẹ̀lú ta ni? Wọ́n ṣe meeting pẹ̀lú àwọn boys. Again? Kó má rọra. Ẹ̀mí ṣẹ́gun ju ẹ̀mí èèyàn lọ o. Anyway, tell him I want to stay here. Ma, ẹ má bínú ma. Ẹ lè rí wọn sìn, wọ́n bí sí gan. Are you okay? No ma, ẹ má wọlé. Wọ́n ṣe meeting, wọ́n bí sí gan. What's all this? Ma, ẹ lè rí wọn sìn. Stupid. Nonsense. Real quick. Kí ló dé? Mo sọ fún wọn pé ẹ ń ṣe meeting pé wọn lè wọlé. Ó dẹ̀ fọ́ mi létí. Will you stop that rubbish? Ó dẹ̀ gbà ẹ́ létí. Ṣó ṣe gbẹ́ ni? Ẹgbẹ́ ni làgúnyẹ̀ wùrádé o. Go back to your seat. Kí ló ṣẹlẹ̀? Nothing, I'm just bothered. Mo rí pé ẹ ti wà ní meeting látàárọ̀ ẹ ti ń ṣiṣẹ́ ni mo ṣe ní kí n sọ fún yín wípé kẹ́ ẹ máa sinmi nítorí ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ o. Ó tọ́ ọ sọ. Mo kàn ní kí asáré balance àwọn account tó wà nílẹ̀ yìí ni èmi nìkan ò lè dá ṣe. Sọ pé àjèjì ọkọ̀ ògbẹ́rù dórí collectively kíkọ̀ bá wọn ṣe kó lè balance. But I will soon be free. Okay, like how many minutes? I'll give you 10 minutes. Ṣùgbọ́n díẹ̀ ó ti rẹ̀ mí o. Ó ti rẹ̀ mí. Ẹ̀yin lẹ sọ pé ká continue sí náà. Continue. Ń gbọ́. Àgbà tó bá níṣu lébè kì í bá wọn jẹ kòkòrò kí ni wọ́n gbà yín fún? Tẹ́ bá mọ̀ wípé ẹ lè ṣiṣẹ́ nǹkan tí wọ́n pè yín fún pé kẹ́ ṣe then maybe you should resign right away. Yes, you said it rightly. You people are not serious. Gentlemen, we shall start from where we stopped tomorrow. After you. Ṣé máa já yín lẹ́bù ṣojú yín fọ́ ni àjọ wa ń bì ẹ ṣọ́ra yín ẹ fúnra yín bìrì ẹgbẹ́ jẹ́ mi tí orúkọ mi yẹn ni. Bari èèmọ̀ ojú ni o
anyway ṣá kò sẹ́ni tó mọ̀nà tí egun gbà wọnú igbó ìsara bí kì í bá ṣèjẹ̀bù ẹ̀yin obìnrin náà lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń tó fi máa ń gún o. kí ló mìn bí kókó bá fẹ́ ni nífẹ̀ẹ́ a kì í jorí ìmọ̀dò a dẹ̀ tún lè jorí ìmọ̀dò àwùjọ kùmọ̀lá ò gbọ́dọ̀ sí rìn bí ènìyàn bá tún wá rìn láwùjọ kùmọ̀ pàápàá ìmọ̀ wọn ara ẹni ṣe pàtàkì ṣòro èmi tó ń wò ẹ́ mo mọ̀ wọn ara mi gan-an ni àwọn aláṣejù ni wọ́n mọ ibi tí wọ́n gbà gborí wọlé. If I'm bewildered, she is virtually in control of the company. Ṣùgbọ́n èmi mọ̀ dájú wípé igi ọmọ ló máa sìnkú ìrókò. Ó ń lo airtime ẹ̀ lọ́wọ́ ni, ó máa tó jó tán. Kó yá tètè jó tán ni. Kó tètè jó tán ni o, nítorí pé kí ni? A ti fi àpótí rọrí sùn lọ́fíìsì yìí. Gbogbo wa àgbádùn òun mọ́. Abẹ́ babalọ́mọ bá rò. Ṣé tí èrò bá tilẹ̀ tó rò? Ṣé bó yẹ kó nípọn jura wọn lọ? Ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹwà, ẹ̀gún ara rẹ̀ ó lé lérinwó. Bọ́mọbìnrin yìí ṣe rẹwà tó kọ́kọ́rọ́ kan ṣoṣo iná ni tó bíyàn ajá rẹ̀ jẹ́. Àbúkọ́ lọ́wọ́ ṣàánú wa. Fáìlì yẹn tí ṣé ọ̀gá tí. Jí ò bá gbúwà ẹ pẹ̀lẹ́ akéde Oòduà ẹ̀yin náà lẹ́ o ẹjọ́ lẹ fẹ́ rò òrò kí lẹ fẹ́ tà ẹjọ́ ẹlẹ́jọ́ òun lẹ bẹ̀rẹ̀ sí ní mú tẹ̀ ń rò ẹjọ́ tó yọlọ ṣé tí ọ̀bọ bá tiẹ̀ wá jọ̀gẹ̀dẹ̀ lóko ṣó yẹ ká dé ní ká nà méjì bá ní ẹ wá mú ẹjọ́ ẹlẹ́jọ́ ẹ fi disturb iṣẹ́ tó yẹ kẹ́ ṣe. I'm sorry for you. Àfàgò fẹ́ yàpá ròyìn tí ọwọ́ ọ̀gá bá tẹ̀yìn nítorí mi bá rí kẹfàrà mọ́. Sorry. Come get back to work. Sorry, sir. Lè fi wọ́n fi ààyè tiẹ̀ lẹ̀ ó gbọ̀n wá àwọn arojọ́ òsì ó rí júwe. You are welcome, sir. Bá tún kí mi lẹ́ẹ̀kan sí máa fún ẹ kó èlì. Nígbà jọ ti dẹ̀rọ wà. Kí ló ṣẹlẹ̀ fún ọ̀sán ni? Yínká, mi ò lérò pé mo lè continue pẹ̀lú relationship mọ́. Kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún? Thank you. Mo ti warn ẹ several times ìpè kí wọ́n máa misbehave lọ́fíìsì. Wọ́n á gún gbogbo èèyàn gàrà. Ṣo fẹ́ tú ọ́fíìsì mọ́ mi lórí ni? Ìyàwó tí mo gbé sílé gan-an kò misbehave sáwọn staff. Àbí láti ìgbà tó ti ń serve lọ́dọ̀ mi, ọjọ́ mélòó ni ìyàwó ilé mi tó misbehave sí ẹ? Ṣèbí mo ti bẹ̀ ẹ́ pé kò jọ nítorí tó lọ́n pé mi ì ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ̀bí náà kéde o. I cannot continue like this. Kí wọ́n lose respect láàrin gbogbo staff. O lè lóun respect jọ tó lọ́wọ́ kọ́ mi jọ tó lọ́wọ́. Ṣé orí ẹ̀ dàrú ni 5 million you only just 5 million naira ó lágbára. I don't want his money, Dolapo. I want him. Ọ̀dẹ̀ ni ẹ́ ó tún ti fọ́ mi love àbí ó ti gbàgbé ṣùgbọ́n èmi àrùn ẹ létí Ṣẹ́gun Kọ́lá Fọlá Roland Chinedu kí ló fi yàtọ̀ sí níyì gan sọ fún mi. He just wanted to sleep with you and get away with it. Apparently he's going to succeed. Èèyàn fún ẹ lówó ìwọ reject owó Ọláyínká ọ̀rọ̀ ẹ sún mi. Kí ni mo wá fẹ́ ṣe ń sìn? Kí ló fẹ́ ṣe? Dúró náà.
Ṣé o ti play last card yẹn ni? Last card. Last card. Oh, that! No, me, it's play. A jẹ́ pé ohun tá a máa ṣe kù nìyẹn. Kí ló dé tí mò ń pe fóònù ẹ̀ tó gbágun mi? Mo busy ni. Ìlú kan ò tẹ́gún jó. Bàbá ní àlù fún, àlù fàyà. Ìwọ rò bóyá ó ti tán, àmọ́ ó sì kù kinní kan. Now listen and listen good. 5 million naira. Yeah, I want it before this weekend. Motto to promise me for birthday me, I want it now. And Koloma prepare. Ìgbéyàwó alárinrin láàrin èmi àti ẹ nítorí èkùrọ́ lálábàápọ̀ ẹwà. And meanwhile, to bá try anything stupid, tí anything bá fi lè ṣe mí pẹ́rẹ́, kí ló tiẹ̀ fẹ́ ṣe mí? Nǹkan kò lè ṣe mí nítorí nǹkan kò kì í ṣọmọ kò sí nílé. And meanwhile, to bá believe pé you smart, mo ti instruct àwọn títí tèmi, wọ́n máa release gbogbo pictures ẹ. Wò ó, ajá tèmi lẹ́ni lẹ́yìn o, mo dẹ̀ ready láti pa ọ̀bọ. Good day. This is just the beginning. Ọláyínká ẹrù jẹ́jẹ́. Oh, Ọláyínká ẹrù jẹ́jẹ́. Oh, Ọláyínká ẹrù jẹ́jẹ́. Ṣé club ní lé mi bọ̀ ní? Àbí kí ló lè mọ̀ ní mi? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Property wa tó wà lọ́wọ́ ẹ̀. Fóònù ẹ̀dá. Ó wà bẹ́ẹ̀ ó ní. Ó wà ní pọ́ọ̀sì mi.
Ẹjọ́ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹjọ́. Ṣé bá jẹ fún? Wọnú mọ́tò ẹ̀. Yes sir. Yes sir. Yeah. Okay. Okay sir. Let's go. Let's go. Done, sir. Done? Ṣé o ti delete ẹ kúrò nínú recycle bin? Kò sí miss tó lè fi retrieve ẹ̀ mọ́. Okay. Michael, o ṣe gan, màá tún máa rí ẹ. But báwo la ṣe máa ṣe ẹ̀bùn dàgbà lọ́wọ́ ẹ̀? Kí ló kàn pẹ̀lú yẹn? Àjẹmọ́nù wa àtàwọn boys ẹ nìyẹn. Ẹ ṣe ó bá ṣe wù. Ó ti kọ yìí. Gba èyí tí ẹ. Ó ṣe gan. Ó wà bẹ́ẹ̀. Michael? Ṣé Michael? Bọ́lájòkó, I cannot thank you enough. Òkú ọ̀rọ̀ mi. Níyì Clark, ìwọ ń bá staff tiẹ̀ ní àjọṣepọ̀, ò sọ fún mi kínní. Jóná, tí èèyàn kan bá lọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó lọ sọ fún ìyàwó ẹ̀ ńkọ́, ó fẹ́ dalé ara ẹ̀rú àbí? Nínú ó ti o, ojú ló ń tì mí, mi ò ní ìgbàyè sọ mi. Ojú ń tiẹ̀. Ẹ̀rù ń dẹ̀ ń bà mí. Ẹ̀rù dẹ̀ ń bà ẹ̀. Ó dà, tí ẹ̀ dóná, tí wọ́n bá tiẹ̀ fẹ́ ní affairs, ṣé an employee ló yẹ kí wọ́n ní kó lọ kó máa bá ní nǹkan papọ̀? Mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ sí mi. Eré tọ́mọ yẹn bá mi ṣe, ó di tó ṣìnà. Lóòótọ́, má ṣe o. Ẹni tí ò dóko èèyàn kan rí ló ní kò sí oko tó tó ti bàbá òun. Ẹ̀rín yẹn dẹ̀ ń pa mí. Èmi kí nítorí tí mo jókòó yìí, mo ní ìyá ńlá ìyá àwọn ọmọ burúkú kan lọ́wọ́. Gbogbo àwọn fún ara wọn pátápátá ẹṣin ni wọn, ìbàdí wọn ẹṣin ni, láti bí ẹ̀yìn wọn báyìí lọ sí sàlẹ̀ délẹ̀ gbogbo ẹ̀ ẹṣin ni, gbà bí mo ṣe sọ fún ẹ. Táwọn ọmọ tí mo sọ ẹ bá handle ẹ ní Clark, àwọn èdè kan wà tí wọn sọrí lágbàáyé tí wọn gan ò sọrú ẹ rí, wàá bẹ̀rẹ̀ sí sọ wàá bẹ̀rẹ̀ sí sọ èdè yẹn. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tán bá kì ẹ mọ́lẹ̀ gidi. Wo Bọ́lájòkó, ó tó bẹ́ẹ̀ mi ò ṣe mọ́. O ò ṣe mọ́. A ní mi ò ṣe mọ́. Àwúrẹ́. Are you sure he's behind this? Túrákà ò ló ṣe. Ó yẹ kó wà careful. Torí máa yí really mean nǹkan ni. Dọ́lápọ̀, ibi tí apọ́rápà tèmi bá ti ń tutù ọ̀rọ̀, kóńgóṣú tí ò nílé dúró ń bẹ̀. Ìjálá lásán ló ń bá mi sùn. Kó lè bá mi ṣeré ọdẹ. Níyì, mo débẹ̀ lálejò tí kọ́ra ní o. Ọláyínká, ẹni wẹjú lẹ́rù ń bà. Ó yẹ kó kíyèsára. Ó yẹ kí o múra láti tú okùn lọ́rùn ọmọkùnrin yìí. After all, ó ti gba nǹkan tó fẹ́ gbà ní ọwọ́ ẹ̀. Bóyá kò ṣí sílẹ̀. Èmi mà ti débí ọ̀wàrà òjò. Ó di dandan kí àgbàrá tèmi ó gbé lọ. Èmi ò níbì kan tí mò ń lọ o. Wò ó, mo ti di adé takú sí lọ́rùn. Ó di dandan kí n fẹ́. Wò ó, ibi tí olúkòso àyànrànà pa èèyàn 9 sí, ibẹ̀ ni wọ́n ń pè lákẹ̀sàn. Ilé Níyì ni máa para mi lájùbà sí. Ọ̀tọ̀ ló sọ. Kégbó wọlé,
kájá má gbó ó lójú arájá tí ó lè gbà. We must deal with him for this. Níbo ló forúkọ sí tẹ́lẹ̀? Ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Jẹ́ kí n tètè lọ ra fóònù mi. Ó dáa. Oh, Jim. Sir. How are you? Fine, thank you, sir. Yeah. Let's prepare a sack letter for Olayinka. Olayinka wo, sir? Me, understand. Olayinka mi ló wà ní ilé iṣẹ́ yìí. Olayinka. Okay. Assistant operation manager. Ṣé kò ṣe ni? Go and prepare a sack letter. Instruction mi ni. Very well, sir. Again, make sure pé ẹ gba key mọ́tò lọ́wọ́ ẹ̀. So soon, sir. Yorùbá ni mi o. I'm so sorry. God is great. Then let's not forget. God is great. Let's study proposal. Oh. Study all those products. So our products see over a care for staff be you a proposal on it. No problem. All right. Sir, gbogbo products on ló máa wà okay. Ṣé wàá rí Olayinka? God is great and wonderful on this company. Leave my office now. Very well, sir. Yẹ̀yẹ́ dé. Ọlọ́run máa ṣe òun. Afẹ́fẹ́ tó ń fẹ́ nínú ọgbà ti wá yàtọ̀. Ó ti yí bí orí ó ti dolóògbé. Secretary. Já mi sí. Wo tínú ẹni bá dùn kò ṣe pamọ́ra. Ọwọ́ ti ta láṣẹ jù. Ọ̀gá ti sàkọ̀rẹ́ yín. A jẹ́ wípé tírélà ti gbàrin wọn nìyẹn o. Tó bá tẹ̀ jẹ́ wípé tírélà gbàrin wọn ni kò yẹ kó burú tó yẹn rárá. Ṣé orí tírélà tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó dúró sí wọn láàrin ni ó takú síbẹ̀ ó kọ̀ kò lọ́mọ ni. Ọ̀pọ̀ ènìyàn la fi ń tòlú ọgbọ́n inú la fi ń bá wọn ṣe ọmọ èèyàn ò gbàmọ̀ràn rárá bẹ́ẹ̀ sì ni kò ní ọgbọ́n inú Ọlọ́run ló mú un. Tẹ́lẹ̀ ńkọ́ Ọlọ́run ló mú un. Ọlọ́run ló mú un. Kí ló fẹ́? Kí ló fẹ́? Mo ní kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Mo ní kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o ṣé gan-an wọ́n ti fún mi níwèé. Kò tọ́pẹ́ èmi ò lára òfò bí bá lẹ̀bi kan kó bó ṣe ń ṣe kókó dà síta. Èmi ò ní mi jáde o màá jáde àmọ́ mo fẹ́ kó o mọ̀ wípé líì kọjá ẹranko tí à ń dọdẹ àjànàkú kọjá ẹranko tá à ń fi pàkúté pa èmi. Have you forgotten I have your pictures? What pictures? You are very free to post them on internet. Wo yẹ kí n sọ fún ẹ wọ́n fẹ́ mú ẹkùn so ìṣíjú ara ẹkùn ní òní jẹ́ tó wọ́n fi ọ̀ka jẹ olúwo tó fi èrè jẹ́ apẹ̀nà àti olúwo àti apẹ̀nà tó máa gba kẹ̀kẹ́ mú ikú así ọ̀tàlélẹ́gbẹ̀ẹ́ ejò kò ní fi kú así ṣe kankan. So get out of my sight. Okay, you've not seen the best of me. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ní ilé ìtajọ bẹ̀rẹ̀ wà gbà. Wo season film ni ó ní wò tán nígbà tí wọ́n bẹ̀ fà wà gbà. Ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn kò gbà gírí. Ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn kò gbà rí o. Ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn kò gbà wá. I see obsession and I see love and greed. Ohun tí mo fẹ́ máa bá tiẹ̀ jẹ́ máa da ilé ayé ẹ̀ máa dàrú. Bọ́mọ yìí ní àyàṣà Joshua ti fún ní account details ẹ̀ rí ni. Nígbà tó rí mi ò dàrú. Báwo ló ṣe wá ní access sí account ẹ̀? All your emails are gone. There is nothing to work with. Ó sì tún kù. Yes. Kàkà kéku má jẹ sisi. A fi ṣàwádànù. I am going to speak with his wife. Ta ni ìyàwó ẹ̀ yẹn? She's a police officer. Only. Are you sure that is his wife? Yes. By the time I am through with this woman, mo wà very sure wípé encounter ni níyè máa sùn sí fún 1 week.
So what do we do? Would I shop with same person answer, Aisha? I'm very sure. Then their relationship is not over yet. Eh? Yeah. I'm gonna rematch one. And because that is the only way that for the monitor family. That's brilliant of you. Thank you, sweetie. Boss. Owó tí mo bèrè ní ọwọ́ ẹ̀ ní ìjọ yẹn kò dẹ̀ promise mi lónìí nǹkan. Yes, sir. Ẹ jọ̀ọ́ sà, ṣé bíbá ẹni ilé inspector tèmi lolúwa? Ṣé kò sí? Kò sí nǹkan kan mo kàn fẹ́ wá rí wọn ni. Ṣé wọ́n fún yín ní appointment? Rárá o. Actually bíbá lọ́dọ̀ wọn. But ẹ farabalẹ̀. Ẹ ní lè rí wọn because ilẹ̀ ti sùn. Bóyá kẹ́ ẹ wá lójúmọ́ wọn lọ́la. Ẹ jọ̀ọ́ sà, n kò fẹ́ rí wọn fún nǹkan tó wà very very important. Ẹ wo bọ́dà ẹ jọ̀ọ́ ẹ help mi, Ọlọ́run á help ẹ̀yin náà. Ẹ wo ẹ jọ̀ọ́ ẹ máa lọ tó bá dọ̀la. Ẹ jọ̀ọ́. Ẹ máa lọ ẹ máa mo kàn fẹ́ rí wọn ni. Kí ló fariwo báyìí wọ ọmọkùnrin? Kí ló fariwo? Kí ló wá ń bí? Kí ni ta ní wá níbo? Nínú ilé mi. Yinka, what have I done to deserve this? Níṣe. Mo nífẹ̀ẹ́ ni. Mo nífẹ̀ẹ́. I have missed you a great deal. Torí ẹ̀ ni mo ṣe ní kó lọ bá mi gbé ẹ wá torí mo mọ̀ pé ò ní wá lẹ́rọ̀. Kí ni? Àwọn aṣọ mi dá. Ó ní ẹ̀ náà. Please go. Kí ni? Ṣó lè tẹ́lẹ̀ yìí ni? Fún mi lẹ́nu. Ṣé mo lè wá lọ? No, I tell you. I have a gift for you. And Yinka? Yes. Kò tí tán. Àgbà tó bá tèmi jẹ́ Yinka. Ẹ ní sùúrù, kò tí tán. Ó sì kù. Videos? Yes. Chatiri. Olayinka, jojojo. Kí ló fẹ́? What do you want? Now you're talking. Níbo lo forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ Làǹbùrùkí? Nǹkan tí mo fẹ́ ọ̀pọ̀ o. Nǹkan méjì péré ni mo fẹ́. Please name them. Number 1, ẹ máa gbà mí padà as your assistant general manager. Okay, done. Number 2, ẹ máa fún mi ní 20 million naira. Yes. 20 million? Bẹ́ẹ̀ni. Ṣó pọ̀ jù ni? Ilé mọ́mísí mi tí mo sọ fún yín, mo fẹ́ kó parí. Èmi náà lè fẹ́ cut sí tèmi. Kò yẹ kẹ́ máa pariwo nítorí 20 million naira náà. Ẹ lówó ó yẹ kẹ́ lè fún mi náà. Okay. What about the photos and the videos? Màá mail sí 2 months after my service. And meanwhile, èèrà kò gbọ́dọ̀ rìn mí.
tí anything bá fi lè ṣẹlẹ̀ sí mi before then, you know what will happen. Yes, I do. Can I go with this? You can go with it. Ọláyínká ẹrù jẹ́jẹ́. Oh. Ọláyínká ẹrù jẹ́jẹ́. Oh. Ọláyínká ẹrù jẹ́jẹ́. Oh. I see obsession and I see love and greed. Ẹ wá wo ohun tí ìfẹ́ sọ Ọláyínká dá. Ojú kòkòrò àti wọ̀bìyà. Ikú ẹ̀ ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rèdí. Ikú ẹ̀ ti gbàgbé pé ohun tó dùn ún ló ń pa ni. O ti ṣe tán, o ti dàpọ̀ mọ́ ẹ lọ́wọ́. O ti ṣe tán, ó dẹ̀ di dandan kó kẹsàn-án ìwà tó wù. Ẹjọ́ ìṣàánú mi tí wọ́n bá fún ṣe fẹ̀ tó láṣẹ jẹun onígẹ̀gẹ̀ agbọ́kà mi tìgbàtìgbà ẹ má ro tèmi ẹ ro tàwọn ọmọ. Quiet! Kọ́rọ̀ ti wọ tàwọn ọmọ ẹ àtìyàwó ẹ. Ìwọ mọ̀ pé o lọ́mọ, o mọ̀ pé o níyàwó. Lè rẹ fi gbé ohun tó jù lọ. Ojú kìí ségi òréré, ẹnu ọ̀sọ̀ èrò òjò kìí sélẹ̀. Ní Clark. Say your last prayer. Ẹ wo. What can I do for you? What do you want? Sir, I tried to stop her. Janet, Sir. don't worry. Ẹni tí àwọn abiṣẹ́ sì ni pé lọ sínú employment file. Lẹ́tà tí a fi appoint as the assistant general manager operations lọ́mú jáde kẹwàá appoint here as AGM operations again. Sir? Lọ ṣe tí mo sọ lọ rí appoint here. Which your family is it? Ọ́fíìsì ẹni jókòó. That's your khaki. Bàbá Bọ́lá jókòó tó ti ní ìyàwó gbé mọ́tò ọ̀dọ̀ ẹ̀. Mo later find out pé wo ló rán àwọn boys ní kókó wájà àwọn lọ́lẹ̀. Yeah, I hope this time you will not try anything stupid with me. And meanwhile, fún Báyọ̀ ṣé máa fi di bíi 3 p.m. ọ̀sán yìí wọ́n á tún fò. Rádaràdà. Kí ló ní tó kọlẹ̀ kò fi já wọlé? Ìyẹn èmi náà. Ok, kí ló dé? Owó mi dà. Wo 20 million naira kì í ṣe ọmọdé owó mi ò tí ì ní. O tí ì ní. Kí ló mí ìbá pé o tí ì ní? Ọláyínká, mi ò ní mi ò fún ẹ ní 20 million naira ẹ̀. Mo fẹ́ máa ṣàjọ díẹ̀díẹ̀ ní kó tó pé ó dẹ̀ ṣàánú mi. Okay, mo fún ẹ the end of this month kó san 10 million naira nínú owó mi and kí n tó parí service mi in 4 months time o máa san 10 million naira balance mi tó kù. O ṣe, máa make sure pé owó yẹn wọ account ẹ even before the end of this month. O ṣe gan. Now ṣọwárí wípé
Our compatible. What about tonight? Kí ló ń ṣẹlẹ̀ tonight? What do you mean? What shall I Fi mí lẹ̀ mọ́. Ó lè gbà fún ẹ. Màá jẹ́ kó mọ̀ ìdí wàá gbọ́ pé èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ṣebí ìwọ believe kò lè ṣègbè náà ò lè ṣègbè èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ṣebí mo ti ṣàlàyé fún ẹ. Mo ṣàlàyé fún ẹ. Àlàyé wo ló ṣe? Ó fẹ́ kọjá ògbóná dára tó ń bá mi sọnù yàrá ń bẹ́ẹ̀ ni tó ń bá mi sọnù ọ́fíìsì yẹn. Èmi ò ní dáhùn fún yẹn. Má gbé yẹn fẹ́ mi. Ọjà ló pè mí ni. Yorùbá lọ́wọ́ bò wọ́n ní ọ̀rẹ́ ń jọ́rẹ́ ọ̀rà ń jọ́rà àìdúpẹ́ mo ta lọ́pọ̀. Igi tó bá tọ́ sí mú báyìí la fi ń romú. N tó bá tọ́ sí mi kankan tó jẹ́ tọ́ tèmi lórí nǹkan lórí wàhálà tájọ ṣe fún mi ń tèmi. Fún mi lẹ́tọ́ mi. Mi ò ní ju èyí tí mo fún ẹ. Commission tí mo ti fún ẹ mi ò ní jù bẹ́ẹ̀ lọ. Dúró níyì. So o lè máa mú ilẹ̀ yẹn kó máa ta díẹ̀díẹ̀ kó má fún èmi ní ẹ̀tọ́ gidi. Mo bí ẹ lórí wàhálà mi. Kí ni wàhálà yẹn? Kí ni wàhálà tiẹ̀? Èló lówó tiẹ̀ ní bísínẹ́sì yìí? Ìwọ ń béèrè mi. Èló ni owó tiẹ̀? Ṣé o fún mi lówó láti fi ra lẹ̀ ni? Ṣé wọ́n lè quantify owó tọ̀dọ̀ tiẹ̀ yẹn tó ná tàbí ra lẹ̀ pẹ̀lú wàhálà tèmi ni? Ṣé wọ́n lo wá ilẹ̀ yẹn lọ ni? Tí o bá sí capital ṣáà lè ra lẹ̀. Kò yí ẹ nì. Ilẹ̀ yẹn ṣé òun mi tó wà ní? Ilẹ̀ tó tẹ̀mí ni mo wá ilẹ̀ lọ. Mo sọ́ọ̀bù inú òjò inú ẹ̀rìn. Mi ò sọ fẹ́ jọ́kan tí mo lọ tí mo dé pé caterpillar fẹ́ pa mí ó yàwọ̀ ó yíwọ́ sọ́dọ̀ mi tí mo believe pé bóyá àṣàṣì ni. Ṣé mi ò sọ gbọ́ ẹ̀ fún ẹ? Sọ́ká ní caterpillar ti pa mi tó máa sọ fún àwọn family tèmi rè. Ó tọ́ra ẹ jẹ́ ni èmi máa gba owó tèmi lọ́wọ́ ẹ̀. Èmi sọ fún ẹ pé mi ò ní ju iye tí mo ti fún ẹ lọ. O sọ bẹ́ẹ̀? Kò jù bẹ́ẹ̀ lọ. Ohun tó mú ẹ tára fi ń ta ẹ tó fẹ́ fi kówó lẹ̀ tó fi kó bára ẹ ṣé mi mo kó bá ẹ ni? Torí pé olúgúdẹ ni ìgbà tó ń sọ fún ẹ wípé ká gbé ọmọ alálùbárí kàkà gbé fún ẹ. Ó kọjá lẹ̀ ó fà á kékọ́rí onínú ó wá lọ kàn dín nínú yọ pẹ̀lú ọmọ tó ń rú kiri. Gbogbo nǹkan wá dàrú fọ́ta ẹ. Dàrú fẹ́ wá believe pé o lè máa fowó tèmi o fẹ́ máa fowó tèmi dí. Dúró bàbá oníkànga ló pè mí ni. Tí Pasuma sọ pé ìtàn bàbá oníkànga ìtàn bàbá oní kí ni tèmi pẹ̀lú yẹn? Ṣé mi gbẹ́ kànga ni? Ìwọ ló gbẹ́ kànga ìwọ ló máa fi owó tiẹ̀ dí kànga. Máa gba owó mi lọ́wọ́ ẹ̀. Bọ́lá jòkó ibi tí wọ́n ti pé a bá ọlọ́gbọ́n tàbá bá ọmọgàn mbẹ́ a máa dún ní jọjọ. Ní Clark gbogbo ètò à ń sọ dùn má tún tap mi mọ́. Mo tún tap ẹ. Ní Clark má tún try ẹ̀ mọ́ again. Kí ló fẹ́ ṣe tí má tap ẹ ńkọ́? Kí ló fẹ́ ṣe? Mo fún ẹ gbogbo ẹ̀ torí pé ní ọ́fíìsì ẹ láwa tó bá jẹ́ tàlàwà tó tap mi bẹ́ẹ̀ máa ní kan pa ẹ́. Pátá ni. Èmi mo sọ bẹ́ẹ̀. Báyìí mi kò sí tó lè ṣe. Ok èmi wá fún ẹ láti sìn títí di 4:30 èní make sure kó credit account mi failure to do so bí mo ṣe kúrú tó yìí ló níṣẹ́ bí inú mi ṣe ga wàá gbà. Lóòótọ́ àwọ̀dà ẹ̀ pọ̀. Wọ́n pè é sọ́rọ̀ àbí. Wọ́n ti check mi ní ìta lẹ́ẹ̀kan. Ẹ jókòó. Kí ni mo lè ṣe fún yín? Ọ̀nì sá. I want the person dead. Is that all? Yes, but mo kàn ní àlàyé kékeré kan lórí ẹ̀. Kó tó di pé ẹ pa, I'm so sorry láti kọ yín lélẹ̀ pé má dàbí pé mo ń kọ yín níṣẹ́.
kó tó di pé ẹ carry out operation owó kan wà tí ó máa wà nínú mọ́tò ẹ̀ ní ọjọ́ tí ẹ bá fẹ́ operate ẹ̀ gangan yẹn 50 million lówó yẹn owó yẹn ló máa wù mí kẹ́ kọ́kọ́ gbé ná kí yẹn wà ní kíá yín tẹ́ bá ti rí pé ti gbé yẹn tán kẹ́ wá waste òun kó náà wà ní kíá tọ̀dọ̀ tiẹ̀. 50 million. Yes sir. Kí ni sharing formula? Um, 50-50 ńkọ́? Kò bad. So, kí ni details? Oh, good. Ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí ní dédé aago 2 ọ̀sán ó máa kọjá ní ọ̀nà Fìdítì pẹ̀lú green Camry. Inú truck Camry gangan ni mo sọ pé ó máa gbé owó yẹn sí. So bí tiẹ̀ ṣe jẹ́ nìyẹn. So, kí ni fún Neymar nìyẹn? Oh, pardon me. Ní Clark ni. Ní Clark? Yes. You know him? Ojú ni kò ń ṣàìmọ̀ fún olókùúta wa. I'm sorry, sir. Hope I'm safe, and I should not be worried. Kò sí problem kankan. Ẹ fọkàn yín balẹ̀. Okay. Kí ni kọ́ fà yín? Oh, this time around, mo ti wà okay. Èmi wà mo ti wà okay gan. Okay. But can I take my leave? Oh, please do. Okay. Yes, sir. Thank you. Mi ò rò pé bí ni mo gbà wọlé lẹ́ẹ̀kan lẹ́kùn yẹn tí kò ṣe. Thank you. Ẹ ṣé. Call Olayinka. I want her here right now. It seemed quite all right, but who wants him dead? Oh my God! Mr. Bolajoko! But they are best of friends! Ṣé kò ń ṣe pọ́n ti get ẹ lọ́fíìsì yín báyìí? Are they setting us up? I don't think so. But àwọn méjèèjì jà ní last week. Wọ́n dẹ̀ lérí ikú síra wọn. Kí ló fàjà wọn? Pẹ̀lú argument ẹnu àwọn méjèèjì. Ọ̀rọ̀ owó ni. I don't like this one bit. I don't like it. I don't like it rárá. Ó máa ń láti fi mú fílẹ̀ mọ́ ní ọ́fíìsì yín. Okay. You can leave. Oh, okay, mo ti gbọ́. You can leave. Yes. Ọláyínká lójú ọ̀rọ̀ wà. Kí ló ṣẹlẹ̀? Wo kọ́kọ́ fún mi píkítọ̀ yẹn. Wo ṣẹ́gun. Jọ kí ló ṣẹlẹ̀? 3M ni mo rí. Kí ló dé? Bó mo ṣàlàyé fún ẹ pé 10 million ni ó sẹ́ndì sí mi. Kókó ẹ̀mí. Trade balance mi lè ní bèrè báyìí. Dọ̀là pọ̀. You too like money. Ó like owó gan-an. Àlè ọmọ tí ń ṣòṣàfin. Ṣòṣàfin kú lọ ńlé. Àlè ẹ̀ pè ń ta. Jọ ṣé wọ́n mú nǹkan tójú mi rí kí tó máa ráwọn owó yẹn gbà? Wo iye tó máa gbà náà ni mo ti sẹ́yìn sẹ́yìn jẹ́. Kò lè work. 50-50 ó la máa pín owó yìí. Bò mo ṣàlàyé mọ́mì mi fún ẹ náà. Ó máa gbọ́rọ̀. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló sọ?
ṣíyà tèmi kọ́ lé kó tó di pé ó kú ni. Wo mi ò ráyè ẹjọ́ bọ́lá ìṣòwò tèmi ni mo fẹ́, mi ò fẹ́ story. Jọ ń torí tọ́lọ́ ṣé wọ́n máa ń gbé tolétolí kan fà kan ya ni kí ló ṣẹlẹ̀ gan-an wò ó torí pé èmi àti ẹ a ti ṣe first deal mo fún ẹ ní 50-50 o ti wá believe pé bó ṣe máa lọ nìyẹn my dear friend ìyẹn ò lè possible ìwọ náà mọ̀ iye tí máa fún ẹ náà ni mo ti fún ẹ yìí. Má sọ bẹ́ẹ̀ mọ́ máa lọ má sọ bẹ́ẹ̀ mọ́. A ní kí ọmọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dá gbogbo èyí sórí nǹkan tó yìí máa sọ fún yín tó bá yẹ pé nǹkan tó máa ṣe nìyẹn máa lọ kò sí wàhálà jáyé orí ẹ. Wo gbogbo eléyìí tó sọ yẹn kò kàn mí jẹ́ kí n máa lọ màá rí ẹ létà. Ó máa lọ lóòótọ́ kó burú wà bẹ́ẹ̀mí náà níbẹ̀. We were blackmailing the target together. But Oloyede fẹ́ cheat mi ni. So she deals lẹ́yìn ni àbí? Má bínú jọ̀ọ́. Má bínú. But you know what? I'll transfer my whole share of money to you if you want. And also transfer Oloyede's money to you too. After all of this, I don't trust her, and I don't think I can trust you too. No. God. Oloyede, deal with her. No, Gapo. No. Lanka, ó ti ń lọ. Níbo ni o tiẹ̀ bá ọ̀rọ̀ ọmọkùnrin dé? Dandan lówó orí túláàsì láṣọ ògbóra ọ̀rẹ́ ò gbójúbọ̀rọ̀ rárá in fact mo forúkọ màámi parọ́ gbowó lọ́wọ́ ẹ̀. Orúkọ màámi láì sọ fún wọn. Wo ọmọ ìyá báyìí ó ń ṣe ẹ́. Ìyẹn ò ń ṣe wàhálà ìyẹn ti di dandan. Sórí ọ̀rọ̀ àwọn ọmọkùnrin yóò gbójú bọ̀rọ̀. Ìgbà tí ọkọ mi gan tí ò fẹ́ forí mẹ́yìn mo bá fi èjì kún ẹ̀ta fún ló bá jókòó jẹ́ bí orúkọ ìwé kan. Àjẹpẹ́lẹ́ náà máa jókòó jẹ́ nìyẹn o. Ẹ máa wọlé ayé ló bá mi mẹ́rin. Kí ni ẹ fi yẹn lẹ̀ sísá mi kò sí nǹkan tí mo fẹ́ fọlá ní ìṣe mọ̀. Yes omi tuntun ti rú ìjà tuntun ti kó wọbẹ̀. Ẹ wo ọkọ mi tó ń bọ̀ ẹ̀ tó bá fi lè dé mo ti lọ nìyẹn I will club till I drop. Ọláníyì ọ̀rọ̀ ẹ ti di story. Kò burú èmi kàn ń gbà ẹ́ nímọ̀ràn you are very very careful ẹ láwọn ọmọ kéékèèké yìí o. Èmi ọmọ kéékèèké ìyẹn ti dọ̀rọ̀ láti ẹ̀ sugar daddy tó dáńtọ́ láwọn ìgbé. Ẹ wò sísá mi ẹni tí mò ń dúró dé kò sí dé ẹ jẹ́ kí n tètè máa lọ. Ṣé wọn ò ní wọlé wá kí wa ni? Ìyẹn máa dojoojúmọ́. Ẹ jẹ́ kí ara rẹ̀. Ìwọ ló mọ o ọmọ ńlá. Ọláyínká. Ó ti jáde kò sí nílé. Ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan kan. Bàbá mi kí ló ṣe ẹjọ́ tó lọ. Ta ló lè dánwó eléyìí wò? Ta ló ṣerú nǹkan báyìí?
àbí níyì ni mi ò bóyá níyì ni àbí Bọ́lá jókòó ló lè ṣe ní ìfúnpá ó lè má jẹ́ Bọ́lá jókòó ó lè jẹ́ Dọlá pọ̀ ni kó má tẹ̀ lọ jẹ́ pé mi gbogbo ló fẹ́ dà wọ́n sí lára èèyàn máa gbọ́n tó yàn tó ń ṣọ́yàn láyé yìí o. Sister. Ma. Doctor ní kẹ́ wá. Tí ẹ̀dá ò bá tí kú ìrètí ṣì ń bẹ. A ti carry out first aid on her. I observe pé wọ́n fi ọwọ́ gbo ojú yẹn púpọ̀ jù gbà tí incident yẹn ṣẹlẹ̀ and ìyẹn ti cause serious damage. Nevertheless, ma suggest pé kẹ́ tètè lọ sí police station kẹ́ lọ report ẹ̀ and more so ẹ máa ní láti ṣe surgery fún ojú yẹn and ṣẹ́yìn náà ti rí i pé owó ló máa jẹ. Bí èlò la wá ń sọ. Well, àwọn máa refer yín ni but I think 7 million naira should do it. 7 million? Fine. Màá fẹ́ kẹ́ kọ́kọ́ lọ ṣètò 150,000 naira ká fi commence treatment, please. Okay. Hello, Master. Yeah, I wish you the best. Yeah. Insufficient balance, how come? Báwo ló ń ṣẹlẹ̀? Báwo ló ń ṣẹlẹ̀? Dọ́lápọ̀ nìkan ló ní access sí bank account mi. Dọ́lápọ̀ nìkan ló mọ PIN ATM mi. So, Dọ́lápọ̀ ó hack account mi, right? Okay. Ṣùgbọ́n wàá gbà. Pẹ̀lú ilé tó ṣe Dọ́lápọ̀ wàá gbà. Ibi la máa ń fi sí. Dọ́lápọ̀, ilẹ̀ orí bíi sáré fọ́rùn, ṣó ló fẹ́ bà ti tèmi jẹ́ ni? Wàá gbà. Ẹ tún gẹ̀ẹ́tì owó. But honestly, ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀, ọ̀rọ̀ owó ni. Ẹ wo, this is the 3rd day. I'm sorry, tó bá ti pẹ́ jù, I may not be able to guarantee the life, please. Dókítà, ẹ jọ̀ọ́, mo ti sáré káàkiri o, mo sáré mo gbìyànjú o, mo sáré sọ́tún, mo sáré sósì o. In fact, nǹkan tó yẹ kí n gba owó lọ́wọ́ ẹ̀, mo ti pe fóònù ẹ̀ kò lọ, mo ti pè é kò lọ ni. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ ṣàánú mi. Mo láti wá níyì lọ báyìí o. Mo láti wá níyì lọ báyìí kí n gbówó lọ́wọ́ kí n fi tọ́jú sísá mi. Mo gbọ́dọ̀ pa níyì o.
Well, my advice is kẹ́ tètè jáde kẹ́ lọ wá owó because ọjọ́ òní ó tún ti lọ bí àná. Please. Ẹ kò fún mi ní little time. Ẹ wá ṣàánú mi. Ẹ máa bá mi treat wọn lọ. Ẹ fún mi ní time. Mo dé tán. Ṣé bọ́? It's okay. Ẹ má mi tọ́jú wọn ètò ìtọ́sà. Hello. Hello, Dọlápọ̀. Kí ló tó ń ṣe báyìí fún mi? Ó dẹ̀ jọ, ó dẹ̀ má bínú. Má bínú, má bínú. Okay. Coca bus stop àbí? Haba, mi ò tó bẹ́ẹ̀. Mi ò tó bẹ́ẹ̀, ó ṣé. Okay. Mo ń bọ̀. Ó ṣé, God bless you. Ó mà ga fún ọmọ Dọlápọ̀ yìí o. Látàrí tó ti dá mi jókòó sí bíbà. Òun la pe fóònù ẹ̀ títí tí ò lọ́mọ yìí ń sìn. Ibi lòjò ti rọ, ibi lòjò bá mi. Báwo Dọlápọ̀ ṣe ń ṣe báyìí? Ta lè léyìí kí ló ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ tánà mọ́tò yẹn lóun lò ṣí. Ọláyínká, ṣé obìnrin pé mo pẹ́? Tó bá move, máa léwu. Mo gbọ́, mọ́mí. Mọ́mí ẹ jọ̀ọ́. The melody of love sometimes can be moody. It makes you happy and it makes you sad. Ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn kò gbà gidi. Ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn kò gbà ariwo. Ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn kò gbà wàhálà. I see obsession and I see love and greed. Ohun tí mo fẹ́ kò fẹ́ mi. Ohun tí mo rí kò rí mi. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni.